Fúlàní ti gba ilẹ̀ ti yín already. Fúlàní wọ́n ti gba ilẹ̀ yín. Fúlàní ti gba ilẹ̀ yín. Ṣebí torí pé Fúlàní gba ilẹ̀ yín lẹ́yìn sọ pé ẹ fẹ́ ṣe Yorùbá. Lẹ fi ní Ìgbòho lọ sí Gàngàn. Ó lè Fúlàní ti dominate gbogbo ilẹ̀ Yorùbá o. Fúlàní ti gba gbogbo ilẹ̀ wa. Fúlàní bá wọn yá wá Sunugbo. Yorùbá nation gangan ni a fẹ́. Wá tó tún wá di Yíbò nísìn. Ṣé Yíbò ló gba ilẹ̀ yín? Ṣé Yíbò ló dominate Gàngàn? Yíbò ló dominate gbogbo Òkè Ògùn. Gbogbo Ìbàràpá méjèèjì Yíbò ló dominate ẹ̀. Àwọn tí wọ́n lé ní Asa lọ sí Benin Republic. Ṣé Yíbò ni? Gbogbo Sábò yín ṣé Yíbò ni? Ìjà tó ṣẹlẹ̀ ní Asa ní Ìbàdàn ní Ọ̀yọ́ state bí sásá sì náà ń pè é. Ṣé Yíbò ló kọ́ kì í ṣe Fúlàní Haúsá ló kọ́ sí ẹ̀? Gbogbo tó ṣẹlẹ̀ gbogbo wọn ṣe ń gba ilẹ̀ yín kiri ṣé Yíbò ni? Kí ló tẹ̀ wá ń jà? Ṣé bẹ́ẹ̀ yìí náà wọlé lọ́dọ̀ wọn? Ẹ gbọ́ fídíò ẹ má jẹ́ kán fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kán kó hatred sí yín nínú. Ẹ má jẹ́ kán kó ìwà burúkú sí yín nínú wípé Yíbò ló fẹ́ gba Yorùbá tí Yorùbá bá wọlé bí Tinubu bá wọlé ó wọlé fúnra rẹ̀ kò ṣẹlẹ̀ tó lè fún mi lóúnjẹ nu wọn. Bóbi bá wọlé kò lè fún mi lóúnjẹ. So kò sí pé nǹkan tó máa fún oúnjẹ sẹ́nu mi nínú wọn mi ò sí ní sàkání wọn. So but ẹ má fi sentiment sí. Ẹ má jẹ́ kí wàhálà kẹ́ máa kó wàhálà sí àwọn ọmọ Yorùbá lọ́kàn. Kẹ́ máa mislead àwọn èèyàn. Stop misleading people. You are the one that misleading people, not me. Ẹ̀yin lẹ mislead àwọn èèyàn because of only one person tó fẹ́ lọ make history. Ẹ fẹ́ dé wàhálà sínú Nàìjíríà sí ilẹ̀ Yorùbá because of ẹnìkan tó fẹ́ lọ make history. Let's watch this together. WhatsApp sent by Tinubu's group. No, read it out. I want you to read that. Everybody can Power Clan Lab. No. Okay. Yes, sir. Just read that what it says. Yoruba, shine your eyes on. If you vote for Pitolu, it's automatically voting for Seaport in South and Southeast. The Igbos will stop coming to Lagos State to invest. Rather, they will go to Delta and River State. They may even stop building houses in Lagos. It will affect a lot of Yorubas. Yoruba Renu. This is your context. He don't see the value of let's have something better. He reads all the confusion. And that's it. And he will support it. I'm not sorry, I'm not saying no, it's okay. He was supporting. It's okay. When he comes here and give him one, he said, Jagaban is the best candidate. Even when he talk about of the 25th February. Ó dàbí pé ilẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ yẹn. WhatsApp sent by Tinubu's group. No, read it out. I want you to read that. Everybody can. Power Clan Lab. No. Read it. Okay. Yes, sir. Just read that what it says. Yoruba, shine your eyes on. If you vote for Pitolu, it's automatically voting for Seaport in South and Southeast. The Igbos will stop coming to Lagos State to invest. Rather, they will go to Delta and River State. They may even stop building houses in Lagos. It will affect a lot of Yorubas. Yoruba Renu. This is your context. He don't see the value of let's have something better. He reads all the confusion. And that's it. And he will support it. I'm not sorry, I'm not saying No, it's okay. He will support him. It's okay. When he comes here and give him one, he said, Jagaban is the best candidate. Even when he talk about WhatsApp. Tẹ́ ẹ bá gbọ́rọ̀ tó sọ pé even ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ gan ní Tinubu is the best candidate. Kò ti torí ẹ̀ The pa. result for the presidential election held on the 25th February. Kò ti torí ẹ̀ pa. Pa ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní Tinubu is the best candidate. Lẹ́ni tó wà lẹ́yìn rẹ̀ só ti torí ẹ̀ ló pa ni. Kí ló táwọn ọmọ Yorùbá wa ń bára wa jà? Kí ló táwọn ń gbógun ti àwọn èèyàn? Tá a fẹ́ máa dá ìjà síra wa láàrin àwọn tó ń ṣe voice káàkiri tó ń ṣe kò yẹ ká jà. Ẹni wọ́n Nàìjíríà rówó wọ́n ní wọ́n Nàìjíríà làwọn fẹ́. Wọ́n ní Yorùbá nation kò lè work. Wọ́n ní Yorùbá nation wọ́n ní kò tí ì tásìkò lọ́dọ̀ tiwọn.
wọ́n ní Yorùbá kí Yorùbá dá dúró òmìnira Yorùbá kí Yorùbá ní òmìnira wọ́n ní rárá pé Yorùbá nation tí wọ́n fẹ́ pé Yorùbá ló kàn lọ́dọ̀ tiwọn. Why nígbà tẹ́ ẹ mọ̀ wípé wọ́n Nàìjíríà ní Nàìjíríà go better tẹ́ ẹ ṣàdúrà fún Nàìjíríà why tẹ́ ẹ wá fi sentiment sí ọ̀rọ̀ Yíbò àti Yorùbá. Haúsá lẹ ló ń pa yín Haúsá lẹ ń kígbe ó wá ti torí pé Òbí ti nà yín mọ́lé ẹ wá change ìròyìn àti ìgbálẹ̀ yín àbí ẹ wá mú ìgbálẹ̀ yín ẹ wá yí ìbìrí ẹ wá ní Òbí ló tún fẹ́ gba Yorùbá ilẹ̀ Yorùbá lọ́wọ́ yín. Fúlàní tó ń pa yín ní gbogbo Òkè Ògùn táwọn ọmọ yín kígbe lójoojúmọ́ wọn pa yín mọ́. Fúlàní tí ó sá lọ bá ní Ìgàngán tó lé kúrò níbẹ̀ ṣé Yíbò ni wọn pa yín mọ́. Ẹ rí pé orí ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀ṣẹ̀ Yorùbá nation tẹ́ ẹ̀ ń ṣe jẹ́kìtà sínú gúrúùpù tẹ́ ẹ̀ ń send voice tẹ́ ẹ̀ ń send message ẹ rí pé ti ń ròpọ̀ ara yín ìjọba gbé yín fún nǹkan tẹ́ ẹ̀ ṣe yẹn. Wọ́n á gbé yín wọ́n á ròpù yín torí lẹ́tà tẹ́ ẹ̀ mú kiri táwọn olórí yóò bá kọ́ṣàn yín torí àtẹnujẹ tán ṣe kiri tí wọ́n wọ́ ní yín tí wọ́n kìlọ̀ fún yín ẹ ti ròpù ọ̀gá yín tó wà ń Kútọ̀nù ẹ ti ròpù ẹ̀. Number 2 fúnra yín lẹ ròpù ẹ o torí ohun tó ń jà fún tí Kútọ̀nù mú sí tí wọ́n fi dá dúró tó rò níbẹ̀ tó ń fi sáwá sílùú wọn ni pé Fúlàní ń terrorize orí ilẹ̀ òun dẹ̀ lọ bẹ̀ òun lọ síbẹ̀ òun dẹ̀ lọ lé wọn dànù. Ẹ rí pọ́n fẹ́ rọ́ọ̀pù yín ẹ dẹ̀ yẹrí dànù kẹjẹ káwọn tó ń jìjà wọn tó ń gbólóṣèlú wọn lọmọ bára wọn jà ẹ̀yin tán àtàkìlẹ̀ tó wá ń jọ ẹ̀wọ̀n abẹ́ ti gbàgbé pé Fúlàní ló ní wọ́n fẹ́ gbalẹ̀ bàbá wọn ló fi lọ bá ẹ tó wá fẹ́ change ọ̀rọ̀ nísìn pé Yíbò ló fẹ́ gbalẹ̀ Yorùbá ṣé mọ̀ pé ẹ ti rọ́ọ̀pù òun fúnra rẹ̀ orí yín ò pé ẹ lọ́pọlọ náà mo fi ní one way níyín ṣé mọ̀ pé ẹ rọ́ọ̀pù òun fúnra rẹ̀ òun náà máa ń gbogbo yín bára yín sí àkà gbogbo Yorùbá o sórí gbogbo ẹni ọ́ní mídíà ẹni Yorùbá nation tó pèrè ní nation ní mídíà tó bá sọ lórí níwùsì wèrè tó gbé jáde politics Tinubu ló ń ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ni mo sọ Yorùbá ronú ẹ mẹ́jẹ̀ kan gbalẹ̀ yín Bọ́lá Ahmed Tinubu ló ṣiṣẹ́ fún irọ́ nípa wọ́n wá máa kúrọ́ fún yín pé kinní kan ṣé báwọn náà ní Fúlàní fẹ́ gbalẹ̀ wọn náà fi ń pariwo Yorùbá nation wá ètò tún wá di Yíbò nation sí Yíbò ló tún fẹ́ gbalẹ̀ yín ṣé mọ̀ pé ẹ̀rọ pọ̀ ara yín ni mo sì mọ̀ wọ́n máa ń karú wọ́n sì ṣe ń dárúkọ yóò ń tì mí lójú tó wọ́n sì dárúkọ mi mọ́ yín kílé tẹ̀ ṣe bí ẹni tí ó kàwé báyìí ẹ̀dẹ̀ lé kàwé ẹ̀dẹ̀ lọ́jọ́ ògbọ́n ni yín ẹni lọ́ọ̀yà ni yín gbogbo yín ní barista wà láàrin yín lọ́ọ̀yà wà láàrin yín ẹni graduate ni yín ẹ wà l'Amẹ́ríkà ẹ wà ní London ẹ wà ní Europe ẹ wà ní Germany ẹ wà ní Canada ẹ̀dẹ̀ lọ́pọlọ ni ta ló fẹ́ gbalẹ̀ lọ́wọ́ yín lákàyè yín ṣe wá lọ́ báyìí èmi tí ìwọ̀n akakurùtù mo mọ̀ lọ́gbọ́n jù yín lọ lákàyè mi mọ̀ sílẹ̀ ìyẹn mi pé ẹ̀ka kankan kò sí nǹkan kan nínú ọpọlọ yín irọ́ ló wà bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ẹ ti rọ́pò ara yín Yíbò tí wọ́n jọ rí àbí bàbá yín number 1 àti number 2 àti Samepa wọ́n mà jọ ṣe meeting jóni lórí social media lórí security ṣé ẹ mọ̀ pé ẹ ti rọ́pò ara yín ẹ tún wá padà jáde ẹ tún wá ní Yíbò yẹn ló fẹ́ gba lẹ́yìn bí Yíbò ló fẹ́ gba lẹ́yìn Yíbò ló fẹ́ gba Ìbàdàn ẹ wà máa bára yín jà ẹ wá ní káwọn ọmọ jáde kán lọ protest lé lórí wèrè ń bẹnu ẹ̀jẹ̀ yín kán lọ protest lórí Tinubu ẹ̀mí lẹ fẹ́ lọ ṣe bó bá ọba jáde tán bá yìnbọn pa ọ wọ́n pọ̀ gbénu sọ rírálì tán fẹ́ ṣe irọ́ náà ń pa mega rally bọ̀ torí jagaba mi mega rally tán láwọn fẹ́ ṣe lórí irọ́ ni wọ́n ti gbowó tí wọ́n gbà lókè wọ́n dọ̀gbọ́n tún gbà tọwọ́ ti yín náà sí bó ọba jáde tán wọ́n bá yín ẹ̀ pa tẹ́lẹ̀ ò ní dá sí ronú wò fúnra rẹ kò sí nǹkan kan ó yẹ kẹ́ ẹ ti rí géèmù yẹn bó ṣe ń lọ wọ́n wá ní Yíbò fẹ́ dominate yín ẹ ti mọ̀ pé torí pé wọ́n nà yín mọ́lé nù torí pé wọ́n nà yín mọ́lé náà ṣe ń tú oró tán bá nà yín mọ́lé kí nìyẹn ṣe tí báwọn náà nà yàn mọ́lé bòmí sáàtì kú òkì sọ ọmọ ilẹ̀ Haúsá ni tí Tinubu ń fọ́ orí àwọn míì mọ́ bẹ́ẹ̀ tó ń fọ́ orí tó ń lẹ orí àwọn míì mọ́ gànà tó ń gbé Àtíkù lulẹ̀ bẹ́ẹ̀ tó ń lẹ Àtíkù mọ́lẹ̀ tó ń yí síporo bẹ́ẹ̀ nílẹ̀ Yíbò nǹkan ó yí Òbí náà síporo wáyé tó wájẹ́ torí ilẹ̀ tí yín lẹ fẹ́ para yín lé lórí wáyé tó jọ́dọ̀ tí yín lẹ fi pé Yíbò ni Yíbò tó wá Òbí PDP tó wá win nǹkan tí gbogbo bí tí PDP ti win ní gbogbo ilẹ̀ Yorùbá kọ́ ṣé kìí ṣe Fúlàní ni tí Fúlàní bá tó dí orí ipò
tí Àtíkù bá tún padà di president tí PDP padà wọlé sí presidency same ìyàlẹ́ mọ̀ jẹ́ torí àwọn ọmọ tí wọn náà tún máa sọ pé wà l'Àbújá bó ṣe ń sọ fún yín nísìsiyìí tó fi ń gbé yín tí wọ́n fi dominate gbogbo Ìbàràpá mọ́ yín lọ́wọ́ gbogbo Ìgàngán wọ́n lọ́mọ àwọn ló wà lórí ipò àti táwọn bá pa fún ló máa gbọ́ kí ló dé tẹ̀ ń ṣe yamayama tẹ́ ẹ̀ fọpọlọ ṣiṣẹ́ ẹ má bára yín jà mọ́ náà ìjọ òṣìwò lẹ́ ń jà ká ìdákílẹ̀ ń jà ká tẹ́ sọ̀rọ̀ yín di adídàgbà tó yẹ pé elé adé á sọ̀rọ̀ tọ̀hún adé á sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ àti pé kí ni electoral kí ni wọn gan tí wọ́n sọ nípa rẹ̀ let me tell you something gbogbo nǹkan tẹ́yìn rò pé wọ́n ń ṣẹlẹ̀ yìí Ọmọyẹlé ti sọ́rí náà sọmọyẹlé ò ti sọ́rí ni ó wà open mo bọ̀ dem play Ọmọyẹlé dem play Ọmọyẹlé fún ẹ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fídíò tí Ọmọyẹlé ń sọ ń bí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fídíò yẹn mo bọ̀ níbi tí Ọmọyẹlé. And I can say categorically that that website is not capable of handling public queries in a national election. The ICT department of INEC should be asked to have a solid website that can carry out encrypted messaging. What I mean is that when you are transmitting election results from polling units to the server of INEC, the results cannot be intercepted. But what I see on INEC's website is that they don't have strong servers. They don't have the ability to connect to as many queries as are coming to it instantly the way other websites should function. So having said that, Mr. Chairman and the committee here today, I... ṣé gbọ́ nǹkan tí Yẹlé sọ bẹ́ẹ̀ yẹn òótọ́ dẹ̀ ní website yẹn wà open truly àwọn èèyàn lè wọbẹ̀ kí wọ́n ṣe anything lórí ẹ̀ mo fẹ́ fi fídíò kan náà wọ̀nyí please I'm sorry mo fẹ́ fi fídíò kan hàn yín nísìn mo fẹ́ kẹ́ ẹ rí bí wọ́n ṣe collate bí wọ́n ṣe ń rí àwọn gbogbo ṣe rí wọ́n ti mọ̀ pé wọ́n máa dọwọ́rú ṣé I understand mo ń bọ̀ ẹ jẹ́ kí n wò bóyá mo lè gbé wá sójú clear so kí nìyà lè clear dáadáa mo ń bọ̀ ẹ jẹ́ kí n play mo fẹ́ kẹ́ ẹ lè rí ohun tó ṣẹlẹ̀ fún INEC tásìrí wọn fi ń bọ́ síta wọ́n ti rí many things tó jẹ́ pé wọ́n ń send wọlé gbogbo result tí àwọn rò pé àwọn ń gbé bọ́n ṣe ń ṣe wọ́n ti plant àwọn ọmọ síbẹ̀ tí wọ́n ti ń kọ result wọn sílẹ̀ wọ́n ń ya picture ẹ̀ pa ni wọ́n ń yálẹ̀ tó náà mọ̀ wípé ẹ máa dọwọ́rú kí ni yẹn lòdù lọ́wọ́ wọ́n mọ̀ pé ẹ máa dọwọ́rú gidi ń ló fọ sábà bí gbogbo àṣírí tí wọ́n ń gbé jáde tẹ́yìn sọ pé bóná ti rí ẹ máa rí pé complaint wọ́n ń complain jù ní ọ̀dọ̀ àwọn kí ni porúkọ rẹ̀ ọ̀dọ̀ àwọn INEC lénìí bí kan ní pé bí kan sọ wípé number of voting ó ti ṣe kinní kan jù kíkiní yẹn tó lòdù tán ẹ jẹ́ kí n sáré ka news tó ń kọjá lọ níwájú mi mo sáré rí news kan tó ń fò lọ bí wọ́n ní Nigeria has suffered enough and any form of prayer we add to the already harsh condition of living for Nigeria, especially the poor and vulnerable among us, are equally urge our youth to resist all pressure to be unite by the elements at thoughts. Ọba Ọ̀jẹ̀jẹ̀ ló sọ yẹn jẹ́ kí n tún kà bí wọ́n ní 2023 election the masses have suffered enough or nífẹ̀ẹ́ sue for peace. ẹni tí wọ́n wà fún un bẹ́ẹ̀ bàbá tó kú bàbá Ọbásanjọ́ náà àwọn náà ọ̀gì fún peace. But wọ́n sọ pé common set Nigeria into fire. Bẹ́ẹ̀ ni kí náà porúkọ rẹ̀ Fálànà àwọn ẹ jẹ́ ká jọ wo news yìí. Good evening, everybody. We are here to report the situation concerning junction of Bishop Babalola Hughes. That is Ward A.
Ijaye ward at Ogba that the result we are getting from INEC server now is totally twisted. On that day, that fateful day of election, Labour got a total of 64, as you can see here. And while APC got a total of 25, and PDP got a total of 12. But to our surprise right now, we just log in into the website to check that polling unit result on INEC portal. We discover that, as you can see Junction of Bishop Hughes. As you can see now, what we are seeing in that portal now is totally different. If you look at it right now, let me see if I can get it down. This is it, 003, code 09, code 11. That is for the INEC, for that particular polling unit. This is the code for it. So let me go straight to the thing loaded. You can see right now that as for, yes, you can see APC now. APC is now 83 instead of 25 that we got that very day, that they both signed, and the receipt is already in the server already, that we both signed and they took their home and we took our home, which we have already submitted to Labour as well. This is 83, as you can see, against 25 that we all signed every day. Then when you now get to Labour, this is Labour. You see now what the road there now is now 02 instead of 64 that very day, because it was Labour that won that result for that day. It is now 02 instead of 64. So then PDP that got 12 that very day now. We are surprised. 12, as you can see, PDP 12 that very day. 12 votes that very day. The PDP now, we are surprised now. They've added another value to it, making it 25 instead of 12. So we want the authority to go straight away to this portal. Ṣé ẹ ti rí gbogbo bí tán ti rí àṣírí tí INEC ń gbé jáde nìyẹn? Same thing náà ni Dino Manaye ṣe. The same thing tí kinní yẹn ṣe. Mo ń bọ̀, ẹ jẹ́ kí n ka kinní yìí fún yín. I'm coming. Mo fẹ́ ka ibi báyìí, mo fẹ́ fi nǹkan wọ̀nyí. Nǹkan tí Dino Manaye tí ó ń jà sí ní àná. And then same thing happened in the Ekiti. Lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Ekiti. Lórí Ekiti election tí ó ń fa wúrọ̀. Wọ́n ní Ekiti state resort. Total local government is 16. Níbo, jẹ́ kí n calculate ẹ̀, kí n gbé wá sí ojú screen. Níbo. Yeah. Ekiti. Total Ekiti resort. Sorry, mo fẹ́ gbé wá. Tó bá máa wọlé, yes. On lẹ́wọ̀ yìí, ó ní yìí. Total Ekiti state, Ekiti state resort total. Local government 16. Senwo, ó ní total local government tó wà bẹ́ẹ̀ 16. That is àwọn èèyàn tó máa ṣe kíní bẹ́ẹ̀. That is àwọn tó register bẹ́ẹ̀ 9874647 register nìyẹn. 301558 fún accredited. Now, ẹ máa calculate ẹ̀. 69, AA 29, AAC 108, ADC 1337, ADP 737, APC 201,494. Send rí bẹ́ẹ̀. Now, fún
àwọn tó dìbò fún APC bẹ́ẹ̀ yẹn APGA 268, APM 46, APP 95, PP 46. Now LP ìyẹn Labour Party 11,397, NPP 263, NRM 131, PDP 89,554. Now PRP 46, SDP 2011. Now YPP 81, ZLP 460. Wọ́n wá ní pé let's do some mathematics. Ọ̀nà ló wà lójú screen yẹn. Now wọ́n wá ní if total number of accredited votes is 301,558 and APC score 101,494. Wọ́n wá dáhùn wípé APC wọ́n wá ní pé nígbà tí accredited ti wà fún accredited tó ti jẹ́ 301,598 minus APC 201,494 ìsúnkún tó máa kù ńlẹ̀ gbọ́dọ̀ jẹ́ 100,064. Now wọ́n wá ní 164 yẹn remain minus of PDP. PDP is 87,554 fún PDP. Wọ́n wá ní minus 89,554 from 100,064. Ohun tó yẹ kó kù nílẹ̀ ó yẹ kó jẹ́ 10,510 remain. Now I ask, how did Labour Party get 1,100 and something? 11,000 nígbà tí gbogbo nǹkan tó máa kú lẹ́yìn nígbà tí wọ́n ti yọ APC yẹn tó ní 200 plus yẹn kúrò nínú 300 plus, ó dẹ̀ máa kú bí 100 something sílẹ̀. Wọ́n wá ní Àtíkù ti rí 89,500 and plus. Wọ́n bá wá yọ kúrò nínú gbogbo ẹ̀, wọ́n ní nǹkan tó yẹ kó kù nílẹ̀ kò yẹ kó ju 10,510. Now ibo wá ní Obi ti rí 11,397 nígbà tí nǹkan tó kù lẹ̀ kù 10,000 naira. 10,000 naira ló kù lẹ̀, a dẹ̀ ti rí 11,000. Now 11,000 and then extra àwọn another person mi tó rí 887. And where did other parties get their figure? Ibo làwọn tó kù ti get figure wọn. Tán bá wá calculate gbogbo àwọn figure táwọn parties tó kù get, ìyẹn máa jẹ́ 10,337. Báwo ni wọ́n ṣe wá get ẹ̀ pẹ̀lú títí Obi? Torí títí Obi gan ó tún ti ju balance tó kù lẹ̀ lọ. N tó fa sábàbí ìjà tó ṣẹlẹ̀ ní àná nìyẹn tí Dino fi yarí mọ́ wọn ní ọwọ́ wípé no, àwọn ò ní gbà. And then many people ló ń complain lé lórí wípé nọ́mbà nínú ojú kínní nígbà tí kínní yẹn jáde ọ̀tọ̀ ní tí APC níbí tó bá ti dọ́dọ̀ lórí website tí àwọn INEC wọ́n ti ń fi kún, wọ́n dé tàwọn míì kúrò. Mo náà ni mo ṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀kan yẹn tí ẹ rí fídíò tí mo fi wọ̀nyí lójú fọ́nrán sìn. Many people like that. Àìmọye àwọn tó send gan sí mi tí mi lè máa gbé jáde tẹ́nìyẹn sọ fún mi wípé ní àdúgbò òun níbi tí ìyàwó òun tí ọkọ ń ti dìbò, wọ́n tún send many things like that to me. Tó jẹ́ pé mi ìfẹ́ máa, torí kò sí bí mo ṣe máa ṣe tí orúkọ ẹni yẹn ò ní fẹ́, tí orúkọ ẹni tó send ẹ̀ tí ò ní fẹ́ hàn because ó screen pẹ̀lú nọ́mbà ẹ̀ tí ò ní fẹ́ hàn níta. Gbogbo irú àwọn nǹkan wọ̀nyí tẹ́yìn wò yẹn wọ́n ti ṣe a lot of mistakes. Ìkan náà lélẹ́yìn náà gbogbo ẹ̀ náà ni. My husband fought at train. Ó ní Trains Amadi Garden PH. Ẹ jẹ́ kí n fi yẹn, ẹ jẹ́ kí n ẹ má wọrí, ẹ jẹ́ kí n máa kà. Wọ́n wá dáhùn wípé Labour Party score 500 votes during collation
it has been reduced to 20 votes. Wọ́n rí 500 ibẹ̀ yẹn 20 péré ni wọ́n gbé jáde nínú collation. Gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé òótọ́ dẹ̀ ni result ló wà níbí báyìí. Nínú result wọ́n screenshot sọ́wọ́. Ẹ jẹ́ kí n download ẹ̀ bóyá kí n gbé wá sí ojú screen. Kó mọ́ dàbí pé ṣe là ń parọ́ mọ́ wọn. Ẹ jẹ́ n gbé wá sójú screen. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa. Ẹ jẹ́ kí n gbé wá sójú screen. Tó rán lè ní pé ṣe là ń parọ́, a gbọ́dọ̀ máa mú ẹ̀rí wá. Gbogbo bá bá ṣe ń sọ, a máa mú ẹ̀rí wá. Now, ẹ wo òní lójú screen yìí, ó nìyẹn. Tẹ́yìn náà bá wo kinní yẹn dáadáa, 500 ní truly. Ó ní AA orí ẹyọ kan, ADC kò rí nǹkan kan, APD kò rí nothing, APC 16 lórí. APGA orí ẹyọ kan, APM orí 2, APP nothing, Labour Party orí 500 gàdàgbà náà kọ síbí, and then PDP orí 36. Ìgbà tán máa padà pààrọ̀ ẹ̀ ó ti yàtọ̀ síra wọn o, wọ́n ti reduce it sí 24. Another one náà tún lélẹ̀ níbẹ̀. Ṣé rí gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn, àwọn tí ẹ̀ ń bá pò wọ́n ti mọ̀ pé ẹ máa dáwọ́rú. Wọ́n ti tètè ní resort wọ́n ti tètè screenshot ẹ̀ máwọn ọmọ tẹ́ ẹ kó síbẹ̀ lọ́wọ́. Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ dẹ̀ kó síbẹ̀ náà bọ́ ṣe jìyà tó ìlú náà lẹ fáwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ kọ́bà ìlú lẹ fẹ́ fún wọn. Àwọn ọmọ yẹn fọrùn kọ́bà ìlú tí wọn ò ní lè sùn dáadáa. Wọ́n wá dọ́dọ̀ wọn, wọ́n wá fún wọn láwọn change díẹ̀, wá rò pé àwọn èèyàn nígbà. Àbáwọn tẹ́ ẹ kó síbi ìdí kọ̀ǹpútà pé kí wọ́n bá àwọn website tán ti lọ change gbogbo tó wà ń bẹ̀. Ẹ̀yin fúnra yín lẹ fọwọ́ ara yín fa kọ̀lọ̀ tó wà ńlẹ̀, kò sẹ́nibọ̀dì tó rí yín mú. So kò yẹ kí Yorùbá àti Ìgbò kẹ́ máa bára yín jà. Ẹ má gbàgbé pé Yorùbá ẹ ti rọ́pò ara yín pé Fúlàní ló ń gbalẹ̀ yín lọ lẹ fi bẹ̀rẹ̀ fún Yorùbá nation. Tí gọ́ọ̀mẹ̀ntì bá wá fẹ́ rọ́pò yín létà, wọn as Fúlàní máa padà rọ́pò yín tí Àtìkú bá wọlé, tí Tinubu bá wọlé pẹ̀lú, tí ó bá ṣe tó bá gbé bàbá sórí ìjòkó, àwọn Fúlàní máa petition yín. Torí tí Tinubu bá wọlé gbogbo tán ṣe lẹ̀ fún yín lọ́wọ́ yìí, wọ́n rọ́pò yín lẹ̀ ní kí n ṣàlàyé fún yín. Tó bá jẹ́ pé Tinubu náà bẹ̀rẹ̀ àgbẹ̀ sórí ipò, tẹ́yìn bá wá lẹ̀ bẹ̀rẹ̀ Yorùbá nation yín, wọ́n á petition yín, wọ́n á rọ́pò yín, wọ́n á sọ fún yín pé ṣe bẹ́ẹ̀ ti ní Yíbò ni. Gbogbo yín tó bá wà ló jáde gbọ́ tó ń ṣe Yorùbá nation tó ti ń jáde lénìí, tí wọ́n náà ń bá wọn attack Yíbò pé wọ́n fẹ́ gbalẹ̀ yín lóòótọ́. Má jẹ́ ǹtọ́ ẹ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe, wọ́n ti mú péjì yín lẹ̀lẹ́, wọ́n ti kọrúkọ yín lẹ̀ o, wọ́n ti bá yín kọ́lẹ̀. Ọ̀gá yín tó wà ní Kútọ́nù ẹ ti róòpù ẹ róòpù ọ̀gá yín ní Kútọ́nù, torí mo ní kẹ́ máa jẹ́ kó rí yín pé kẹ́ tó máa ṣiṣẹ́. Ẹ lo kàkáyé yín, mẹ́yìn káwọn APC tó wà láàrin yín dáyé yín rú. Wọ́n sọ pé torí pé o fẹ́ ṣe show wèrè, o fẹ́ ṣe show of shame, o fẹ́ sáré kówó sórí YouTube ẹ, o wá sáré jáde tó rọpọlọ, o ti róòpù ẹ. Ìwọ fún rẹ wọ́n lè petition rẹ níbi tó wà. Tó rán mọ́ bó ṣe fẹ́ mú yín. Ìkọ̀kan yín tí Tinubu bá wọlé tàti tó bá yá pàtìkù lè wọlé, wọ́n máa arrest yín, wọ́n máa kó mi yín nínú yín. Ṣùgbọ́n ẹ̀yin lẹ sọ pé Fúlàní ló ń pa yín, ẹ dúró lórí Fúlàní yín jẹ́jẹ́, tẹ́ everybody dẹ̀ wà wí ẹ̀ lé lórí. Tó bá tún wá yí ìgbà lọ pé Yíbò kan tẹ́ wá lọ gbé history wèrè wá torí Bọ́lá Ahmed Tinubu pé kán lè fi deal pẹ̀lú wọn. Wọ́n ti wọlé wọn lè rí fásì ìbò Òbí kúrò lÉkòó. Bí wọlé tí Òbí wọlé lÉkòó, wọn lè dá padà o, kò lè work o. You get it? Kò lè dá padà. So kó ro common sense yẹ, kó jẹ́ kí làákàyè ẹ kó pé dáa, ṣé kí ni dáa, jẹ́ kọ́pọ̀lọ ẹ pé dáa. You get it? Bó ṣe jẹ́ nìyẹn. +4474 666 94918. Ó yá ẹ pè wọlé, ẹ jẹ́ kí n gbé bàbá Ọbásanjọ́ wọlé kó tó di pé màmá lọ. Ẹ jẹ́ kí n gbé Olúṣẹ́gun Ọbásanjọ́. Okay, ẹ jẹ́ kí n stop ẹ̀ torí kí n má purọ́. Bàbá Àlí wọ́n láwọn ní àlejò, wọ́n ní ìyá onítìrì, wọ́n lọ wá sórí page àwọn pé àwọn fẹ́ kí n bá wọn stream ẹ̀bọ̀ mi lè join ẹ̀ mélé, bóyá màá kúrò. Ẹ jẹ́ kí n stop tọ̀dọ̀ tèmi lénìí. So tẹ́ bá fẹ́ pè wọlé, mo fẹ́ gba kọ́ èèyàn méjì kí n tó bá wọn stream ẹ̀ wá sápá bí, torí wọ́n bẹ̀ mí ni pé kí n jọ kí n bá wọn share rẹ̀ wá síbí. So wọ́n dẹ̀ jẹ́ni tó pọ́n mi lé, kò ní dá kí n máa continue torí time wọn tí wọ́n wà lórí ètò ti tó. Now ẹ bá mi, ẹni tó bá fẹ́ pè wọlé kó sáré pè wọlé ní ṣókí lórí èyí tá a sọ sílẹ̀ yẹn, so that kí n lè gbé
kí n lè bẹ̀rẹ̀ pẹ̀lú kí n lè bá wọn stream nǹkan tí man yẹn sọ ẹ jọ̀ọ́ kí n lè bá wọn stream ẹ̀ ẹ jọ̀ọ́ ó yá kíákíá +4474 6694918 ó ní nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí kẹ́ ẹ tètè pè wọlé tẹ́ bá dẹ̀ ní tẹ́nibọ́dì yóò bá dẹ̀ pè lórí àwọn nǹkan tó wà ńlẹ̀ ká máa lọ a máa continue program títí tèmi orí mi sí láwọn fídíò tí mo fẹ́ ṣe ó tiẹ̀ ti tó gan so kí n lè bá wọn sọ yẹn kí n lè bá wọn ṣe because èmi fọ orí pé àwọn tí wọ́n jọ ń ṣe kí ni ó yẹ kí wọ́n lè bá wọn anyway. mo ń dúró de kọ́ yín ni o mo ń dúró de kọ́ yín ni o